Ẹ̀yin tèmi, kò sí bí a ṣe pẹ́ láyé tó, kò sí bí a ṣe pẹ́ láyé tó. Ikú ni òpin gbogbo rẹ̀ o. Gbogbo kìràkìtà ìdáláyé, ikú ni òpin rẹ̀. Asán nílé ayé yìí, ìmúlẹ̀ mọ́ọ̀fọ̀ ni. Ẹ̀yin tèmi, ikú ti mú bàbá wa tí a mọ̀ sí Kọ́lá Oyèwọ̀. Ikú ti mú wọn lọ o. Ikú mú bàbá yìí, ikú mú lọ ní bí 15 minutes ago ní arákùnrin tí a mọ̀ sí Kúnlé Afọ́ọ̀d. Ẹ ó mọ̀ wípé Kúnlé Afọ́ọ̀d ó súnmọ́ bàbá yìí gidi gan ni o. Ó dẹ̀ súnmọ́ gbogbo àgbààgbà òṣèré tí a ní ní Yorùbá movie industry. Kúnlé Afọ́ọ̀d ló post rẹ̀ o ní bí 15 minutes ago tí arákùnrin ọ̀hún ó sì kọ ní orí ìtàkùn ayélujára rẹ̀ tí a mọ̀ sí Instagram. Níbẹ̀ ni ó kọ sí. Ẹ máa wo kíní rẹ̀, ẹ máa wo post rẹ̀ ní òkè fọ́nrán yìí. Ó kọ síbẹ̀ wípé ó ní "Tonight we lost a true legend. Kọ́lá Oyèwọ̀ has taken his final bow. His remarkable talent, timeless performance, and immense contribution to the Nigeria theatre and film industry will never be forgotten. His legacy will continue to inspire generations to come. Rest well, sir. Your work lives on." It's a wrap. Ọ̀rọ̀ tí arákùnrin tí a mọ̀ sí Kúnlé Afọ́ọ̀d tí ó kọ gbẹ̀yìn ní post rẹ̀ tí ó post sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ó post òun náà ni ẹ̀ ń wò ní òkè fọ́nrán yìí. Ẹ̀yin tèmi, ikú mà dòrò, ikú mà mẹ́nire lọ o. Ṣùgbọ́n a ò tí mọ irú ikú tó ó pa bàbá Kọ́lá Oyèwọ̀. A ò tí mọ irú ikú tó pa wọ́n o. Ṣùgbọ́n tí ẹ bá tẹ subscribe button tí ẹ dẹ̀ ń bá wa lọ ní orí ètò wa níbí, bí ẹ bá ṣe ń gbọ́ gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí bàbá yìí àti irú ikú tí ó pa bàbá Kọ́lá Oyèwọ̀, a ó máa jẹ́ kí ẹ máa mọ̀ ní orí channel wa níbí yìí. Ẹ má ṣe yí kúrò, ẹ̀yin tèmi. Ẹ gbìyànjú láti tẹ subscribe button kí ẹ tó máa lọ. Ẹ̀yin tèmi, ẹ máa tẹ àtẹ̀ránṣẹ́ sí family olóògbé tí ó jẹ́ Kọ́lá Oyèwọ̀. Ẹ gbìyànjú láti máa tẹ àtẹ̀ránṣẹ́ sí àwọn ìdílé yìí wípé Ọlọ́run yóò tẹ ẹni rere tó lọ, Ọlọ́run yóò tẹ̀ sí afẹ́fẹ́ rere, àti wípé Ọlọ́run yóò tún máa pèsè nǹkan tí wọ́n máa fi ṣe òkú náà. Ọlọ́run yóò máa pèsè o. Ẹ̀yin tèmi, a ó máa lọ báyìí. Ṣùgbọ́n gbogbo nǹkan tí a bá ń gbọ́ nípa ikú bàbá wa Kọ́lá Oyèwọ̀, gbogbo rẹ̀ la ó máa fún yín ní orí ètò wa níbí ní tí ó bá di ọ̀la. Ẹ̀yin tèmi, a kò ní rí jù báyìí lọ. Ìròyìn ní ṣókí nípa ikú bàbá wa Kọ́lá Oyèwọ̀ òun là mú wá fún yín lénìí. A kò ní rí jù báyìí lọ. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, èdè tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ire lójú gbogbo wa ó máa rí. Ó tún dọjọ́ mi, ọjọ́ rí. Ó dìgbà.